بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. أنا أقف الله أفيف الله أفيف الله الله ọba tó ní gbogbo àgbẹ́láyé tí ń darí àdámẹ́rin gbogbo àgbẹ́láyé. alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run alladhi amarana bi da'wati ọba iná òun náà ló gbọ́ aláṣẹ ká máa kéde fi sarra'i wa dharra'i pípẹ̀ tọ́lọ ní a máa pẹ̀lú ó dá lè pẹ̀lú pàtà bá rí lùmú òun náà lórí a máa pẹ̀lú pàtí ìjọba ní mẹ́ra fún wa wọ́n mẹ́ dára wọlé ayé ìwà ìwájá lọ́mọ ọba tá ń dúpẹ́ fún ìyẹn bá pé kò ní kábàámọ̀ dáadáa lè kú ẹni bá pè é kò ní pòfò wọ́n mẹ́ lásábí ní lẹ́yìn dáma àmì tó bá tí mọ́ ní máa pẹ Ọlọ́run tí ó yẹ kò ní máa pẹ Ọlọ́run lẹ́lẹ́ òní kábàámọ̀ lẹ́lẹ́ wọ́n mẹ́ tẹ́gbàbára bí dáhàwátì àmì tó bá ṣe kán kíná tó ló ní gbẹ́lága lóhun òun lẹ́ni tó wọ́n pẹ́ òun ló ṣàpẹ́lẹ́ kò ní òun tó máa pẹ́ àbóhun lẹ́yìn kan yàtọ̀ tí àṣọ̀tọ́lọ́ tó lè máa pẹ́ ìlú ẹni bẹ́ẹ̀ sàyẹ́dùkú jahannama ní àkìrà ẹjá aláwọ̀ ìlú ẹni bẹ́ẹ̀ kò sí bí tí ó padà sọ̀kalẹ̀ sí inú náà jahannama ní ìgbọ́rọ̀ lọ́wọ́ يا رب صل وسلم وبارك وارحم سيدنا محمد عليكم كان عليكم كوي اتعامل بعد قران محمد من اننا نسات في الدعاء الله عز وجل النبي يقول واريان تيمبني كما شدوا النبي يقول واريان نبي تيمبني كما الله وما يرى المسلم àtìyànàbíná òun náà ló jẹ́ àmọ́ pẹ̀tù mùsùlùmí yóò máa rí ìgbúwà ìwájú kúlá ohun illa Allah subhanahu nígbà tó bá ti ń darí gbogbo àlámọ̀rí rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run Allah nígbà tí ó bá ti ń darí gbogbo nǹkan tí bá ti ń fẹ́ sọ́dọ̀ Ọlọ́run Allah níbi ìlójó ló jẹ́ àwọn pàtàkì rẹ̀ ní tamara ti dùn án nígbà tí mùsùlùmí nígbà tí ẹrú sí bá ti ń fẹ́ Ọlọ́run Allah àdékùn kí Ọlọ́run salawatullahi la tazalu alayhi àdékùn kí Ọlọ́run mọ́ ẹ̀kù lórí àdékùn Muhammad وعليه وصحبه كما بوا عليه اتقوا صحابه الى يوم الدين جو بدوجه اسلام ثم اما بعد لا يوقعنا فإن موضوع خطبتنا اليوم نيجو من جاء ولي رواني هنا الدعاء إما شكوى وآثاره في حياة المسلم حتى أروري بعد وقت شيء من بسعي المسلمين يقول الإيمان في يومنا هذا lọ́jọ́ wa lónìí nígbèsí ayé tàà kòkó lónìí láti ìbínà musulmi a máa rí bá wa musulmi yẹ̀dùnú na àjòkú ìdáyò ikú lè ṣe à nínú wà ní tàbí rọ́gbà tí wọ́n ní pé táwọn bá ti ń fẹ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ tí kankan bá ti ń wà wọ́n gbèsí ayé àwọn ní tí wọ́n máa ń lérò ní wípé ó làbúdàdà ayé dúdú àtọwà àsìpá ní táwọn máa ń wò ní pé àbíkáwọn wẹ́ nìkan táwọn lọ sábà àbíkáwọn lọ bẹ́ẹ̀ nìkan táwọn lọ wẹ́ nìkan táwọn lọ sáàrí tí ó máa dàbí intermediary láàrin àwọn àtọ́lọ́ àwọ́wà sí láti àbí àtẹ̀kùn kan tó ń gbé tù sírù ní ilẹ̀ agbábílá àtẹ̀wájà àtẹ̀kùn yìí tí ó wà gbọ́n ọgá tí ó dáwọn ní ọ̀dọ̀ ọlọ́ọ̀bà láàrin wà nílẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ sì ni a tún máa rí àwọn mùsùlùmí mẹ́jùwà jùgbọ́nà kúnnà òmúrìyìn ìlà ṣẹ́yìn a máa rí àwọn kan tó yẹ tó gbà láwọn rí wọn ọ̀dọ̀ ṣéwù lọ máa ń parí rẹ̀ sí bọ́lálà ọ̀dọ̀ ṣéwù lọ ń sá lọ lọ́mọ wọn gbóná ọ̀dọ̀ ṣéwù ni wọ́n ń sá lọ bí ó wò wọ́n máa gbó bá ń ṣe bákan ọ̀dọ̀ ṣéwù náà ni wọ́n ń sá lọ ìlú sí láàrín ìlúmúrí ilẹ̀ subhanahu kò wá tí táwọn náà ṣe àwọn náà tún sá lọ́rọ̀ ṣéwù ó lè bá wọn bí ọlọ́wọ́ Allah yẹ́kọ̀ọ́dọ̀ ní ìmọ̀ wọ́n mẹ́ tó àkíwálà ń pè láàpá kùnùdùn kúrí ọ̀pọ̀lọpọ̀ òun mẹ́ta ń pè láàpá láàfí ń ṣe àgbọ́yé láàfí ń ṣe àgbọ́ àṣẹ o ẹlòmí òun mẹ́ta ń pè láàpá láàfí wò pé àkíkọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan kájúwà rẹ̀ orúkú bá o ń tá ń pè láàdúwà àdúwà wúwà mìíràn jáàtù láàbùdí lọ́rọ̀ bèèrè òun náà ní kí ẹrú sì máa pe olúwa rẹ̀ kí ẹrú sì kó máa pe olúwa rẹ̀ dẹ̀dẹ̀ ìwà sítọ̀tì tí ò ní ìta ní bíárì kankan o tí ò ní sẹ́nìkan tí ó wà láàrin òun àtẹni tó bẹ́ pẹ̀ tí ò ní sóhùn nìkan láàrin wà lọ́wọ́ Allah fi ayé wákìtì kò wá sásìkò tó lè fi ọlọ́run Allah kò sásìkò kan tó lè fi ọlọ́run Allah sàwọ́n bá lọ sọ́dọ̀ àti ó lè fi ọlọ́run Allah bá bá sálámà rún ọ̀pìn túrùkù àṣírí mìíràn lẹ́yìn àbí ní ìdámẹ́ta òru ìdágbẹ̀yìn ìdákẹta òru kòrò ó lè fi ọlọ́run lásìkò náà àwọn fi ayé wákìtì yìí ní ìlú muslim
àbásìkò tó bá ti wù mùsùlùmí pò ń fẹ́ bí ọlọ́run tó bá ṣe àti tẹ́wọ̀ rẹ tó ti bí ọlọ́run rẹ́dí àti gbàdúrà rẹ̀ àmọ́ nǹkan ní mùsùlùmí gbọ́dọ̀ mú kúrò lọ́kàn rẹ̀ ní pé àfi kí n lọ bá ṣéwù kan kágbó àmì tó gbà rárá o nídìí ó lọ bá fà kan o nídìí ó lọ bá ìmọ̀ràn kan kágbó àmì tó gbà o lè lọ bá wọn kí wọ́n fún ẹ ní nǹkan tó lè fi bí ọlọ́run àmọ́ kó wọ́n máa ń ní àníyàn wípé wò ti má ti lọ bá ṣéwù àdúrà mi ti gbà ń bá ti lọ bá àfà kan àdúrà mi ti gbà bí n bá ti lọ bá ìmọ̀ràn àdúrà mi ti gbà rárá o torí pé ìmọ̀mù kan fúnra rẹ̀ ní nǹkan tí ń bèèrè lọ́wọ́ ọlọ́run àfáà tó fẹ́ lọ bá náà ní tí ó fẹ́ lọ́lọ́ ọlọ́run tí ìdálóhùn tí ó tó fẹ́ lọ sábà náà sì ní nǹkan tó fẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n náà tí wá fẹ́ dájẹ̀ ẹ̀kún tó bá sọ pé máa lọ mo ti màmá máa bá iṣẹ́ ní rọ́ní pa o àti kí wọ́n gan fúnra rẹ̀ kó jókòó ti ọlọ́run torí pé ọlọ́run ni wà láhùn àkùrọ̀ ilé ìlú mi àbúlé ìkòrí àwa gan fúnra yín súnmọ́ àwa lóhùn á súnmọ́ yín ju iṣan ọ̀run yín lọ ní ìtò túnmọ̀ tí pé àbíkò pí ọlọ́run Allah fúnra rẹ̀ tí ò ní ní ẹni intermediary torí pé we are all connected to Allah in different ways gbogbo wa la ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run gbogbo wa la súnmọ́ ọlọ́run bó bá ṣe pí ọlọ́run ló ṣe súnmọ́ ní o bó bá ṣe pí ọlọ́run ló ṣe ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run máa rò pé àbíkò sábẹ́ nìkan àdúrà pọ̀ ó lè má mú àwọn àdúrà ó lè lọ bá àfà ó lè lọ bá ìmọ̀ òkè ètò àdúrà ó ní olè ṣe nìkan báyìí ní ṣe ní láti gbọ́ yìí àmọ́ kò wá dá gbogbo ẹ̀dá ìwé mọ́ fún mi láti ẹ̀ṣẹ́ àmọ́ bá mi ṣe à kò ní bẹ́ẹ̀ ṣe o torípò náà ní tiẹ̀ tí ó ṣe o torípò ọlọ́run Allah ọlọ́run sọ bá ní Suratul Baqara ní àyà 186 ọlọ́run ni wọ́n ni láti alẹ́kẹ̀rẹ̀ ìbáàdì rẹ̀ ọlọ́run ní táwọn ẹrúsìn yìí bá ti ń wádìí mi tí wọ́n ń wádìí èmi tí wọ́n fẹ́ bèèrè nípa ìlú ọlọ́run lọ́wọ́ rẹ̀ Muhammad máa sọ fún ọkùnrin ní ọ̀rí èmi súnmọ́ ẹni tó súnmọ́ ní mímí ìṣẹ́ni tó dínà tó ṣe máa wá wọ́n mọ́tò kó fẹ́ lọ gbé mi ọlọ́run tó ṣe máa sọ pé fẹ́ wẹ́rọ pléènì kan tó dọ́gbé mi ọlọ́run tó ṣe máa rò pé pé ọwọ́ mọ́tò àbọ̀wọ̀ ẹ̀rọ pléènì kan àbọ̀wọ̀ tréènì kan tó lóde mi ọlọ́run rárá o fàáyín ní ọ̀rí èmi ọlọ́run wà láàsúnmọ́ o ǹdí ìbùdá àwọ̀jẹ̀ dá ní ìbẹ̀rẹ̀ àmì mo sì máa ń dá lóhùn ẹni tó bá ti pè mí mo máa ń dá wọn lóhùn ní tó túnmọ̀ sí pé ìpọ́nlẹ̀ ẹ̀rú sí ọlọ́run ìwọ́n náà lè pè ọlọ́run lè pè ẹlọ́run wọ́n náà lè pè ọlọ́run oníṣẹ́wù kan ní gbogbo ẹ̀wọ̀n kóhun lè dá ọlọ́run tó ẹni kankan ìwọ́n kan fúnra rẹ̀ bó ṣe ọlọ́run aláàkó kò tí bó bá pè ọlọ́run tó orí bí ọlọ́run rẹ̀ àṣà tó bá lọ fẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run rẹ̀ àti fi yẹ lọ́wọ́ torí bó ní fàáyín ní pọ̀rí èmi ọlọ́run bá súnmọ́ ìdí ìbùdá àwọn jẹ̀dàáyí ìdàdàáyí èmi kan mo máa ń dẹ́ ẹni tó bá ti pè mú ẹni tó bá pè mí mo máa ń dá lóhùn ẹni tó bá ti pè mí mo máa ń dá lóhùn tó ní tó túmọ̀ sí pé wọn tó bá rẹ́dẹ̀ àti pè ọlọ́run tó bá ti mọ̀ kó fẹ́ pè ọlọ́run wọ́n ṣe àti ṣàwàlá ìyẹn náà bí à ó sì jẹ́wọ́ síwájú ọlọ́run wọ́n wo lọ́lọ́run bó ṣe ọlọ́run dáwọn náà lóhùn ìsìnkì fáwọn tó bá mọ̀ pé àwá ti ṣẹ̀gán tọ́lọ̀ lè dára ló wà ara ọlọ́run ní látàtàkà tí ó rọ̀ mẹ́tìlá inna Allaha yaghfiru dhunuba jami'an má jákọ̀ bí ọlọ́run lè forí bí ọ torí pé dájájú ọlọ́run ọba yìí ó rẹ́dẹ̀ àti forí gbogbo ẹ̀ṣẹ̀ tó ìwọ́n ní kó fọ́ ọkàn rẹ mọ́ nígbà àdúrà tó bá ti ń ṣe ọlọ́run tún sọ́nù Suratul Ghafir ní àyà 60 ọlọ́run tí ní wà pọ́ ọ̀lára kùkùn olúwa yín ti sọ̀rọ̀ ud'uni astajib lakum ẹmọ pẹ̀lú ìmọ̀ ẹ̀dá yín lọ́wọ́ yẹ́ tọ́júwọlé mọ́ ud'uni astajib lakum máa bẹ̀rẹ̀ ń kọ́ fẹ́ o máa fún ẹ o ud'uni astajib lakum máa tọrọ nǹkan tó fẹ́ máa fi lé ẹ lọ́wọ́ o níbi ọ̀sẹ̀ tọ́júwọlé kọ́lọ̀ tó gbàgbà rẹ̀ yàrá rẹ̀ ó tọ́ ẹgbẹ́ ọlọ́run mọ́sálásí ẹgbẹ́ ilé rẹ̀ ó pẹ́ bí ọlọ́run ìtọ́júwọlé tó ń ṣe yóò tún òun wọ̀ pé ọlọ́run tó dá ọba tó ti rí ẹjẹ́ yìí kò mọ́ ṣe tó òun ló tún wò pé àdúgbò lọ bẹ́ nìkan mo sọ lẹ́ẹ̀kẹ́ ó súnmọ́ kó má máa wọn àdúrà kọ́ lè bí ọlọ́run orí àdúrà pọ̀ nínú Kùránì àdúrà pọ̀ lọ́dá nípa Muhammad sallallahu alaihi wasallam tó fún wa tá lè ní máa bí àwọn bùkátà wa tó lè jẹ́ pé lè dìtì ní
kèé ṣe ìtọ́jẹ̀ máa ní pé kò tẹ̀ máa kásẹ̀ sókè àbí kò tẹ̀ máa kó máa lọ́wọ́ fàtẹ̀ kó máa ṣe kìnnìkan 1 million àbúrò àtàlẹ́bí èyí bẹ̀ ọ̀ àtúkò tẹ̀ máa kojú kó máa dojú kọ gbogbo káyà kílẹ̀ pé orí mẹ́rẹ̀ẹ̀rin tó bá ṣe 20 síbà wà ṣe 80 síbà wà ṣe gbogbo yẹn kọ́ àgbélẹ̀ ẹ̀rọ nìyíhun tó gbàdúrà lẹ́bí ò ní wá lára rárá nígbó fi mú gbàdúrà lẹ́bí òun nìra wá òun lẹ́ni àdúkárù sọ́bà àti àdúkárù mọ́sá àdámẹ́ṣe àdúrà ìdámẹ́ṣe láàárọ̀ àti ìrọ̀lẹ́wù ọmọ ìdúkò mú nìra wá yìí tó pọ̀ jù bẹ́ẹ̀ ní astagfirullah 100 astagfirullah 100 àti subhanallah àbí àmì 100 ìdámẹ́ṣe yìí tó pọ̀ jù bẹ́ẹ̀ lẹ́nu àdúrà tánibí ní àwọn ṣe tó mọ́ ṣe láàárọ̀ àti ìrọ̀lẹ́ ìdó mọ́ ṣe láàárọ̀ àti ìrọ̀lẹ́ tó lẹ́gbẹ́ tó bá ń ṣe ò ní kó sọ́wọ́ láìláì kò sọ́kọ̀tà náà ti lè tó mọ̀ lè rí ẹmú ìwọ́tọ̀ àtà ní ẹ̀tẹ̀ kò bá dàgbà ló lè ṣe ló àdúrà ní ọmọ ṣe ọmọ ṣàdúrà ó so ní bí nǹkan ṣe lè ní bí nǹkan ṣe gbogbo nǹkan wọ́n ọlọ́run náà ní ó pè ìjọba ò lè ṣe ọwọ́ àmì ni àdúrà ní ọmọ ṣe wọ́n ti gbé wọ́n kó débẹ̀ tán kí ló ń yọ sọ́tìrì gbogbo yẹn ò kàn wọ́n mọ́ ọlọ́run kó ní ìgbésí ayé tà ń lóyìn lọ́run pé ọlọ́run tó ní ìrọ̀rùn lọ́dọ̀ ọlọ́run pé òun yóò mọ̀ ìṣẹ̀rọ̀ fún wa kí ló pè wọ́n pẹ̀lú sọ́bsìdì ṣe mú sọ́bsìdì náà bí nǹkan ṣe lè tó iná sáwọn kan máa kọ́lé bí nǹkan ṣe lè tó iná sáwọn kan máa rámọ́tò ní bí wọ́n ṣe wo pípò kò rọrùn iná sáwọn kan máa ṣe nǹkan dáadáa ní àwọn kan bí wọ́n ṣe wo pé $0 naira ní bẹ́ẹ̀nù àkáǹtì rẹ tó bá wọnú àkáǹtì rẹ ní billions of naira níwà ní àkáǹtì rẹ ní wà lọ́sọ́pọ̀ lọ́wọ́ lè ṣe wọ́n ni wọ́n máa rúpọ̀ wọ́n ni wọ́n máa jákẹ̀ẹ́nù tọ́lọ̀ ń lè ṣe wọ́n ni wọ́n máa yẹ̀kẹ̀ẹ́nù tọ́lọ̀ ń lè ṣe ọlọ́run kápá gbogbo nǹkan kò sí tó tàwọn ni ọlọ́run lè ṣe lè rárá kò sí báyìí ọlọ́run lè ṣe lè kò sí kò tí ọlọ́run tí ìdájọ́ lè ṣe ṣe wọ́n ni wọ́n máa jákẹ̀ dúró tọ́lọ́run jẹ́kọ̀ọ́kọ̀ rẹ mọ́ káníyàn rẹ dá táníyàn rẹ bá ti dá fúkúṣàn bẹ ọlọ́run ni wọ́n máa pè mọ́tò ojú wọlé mọ́ ìkọ̀tẹ̀lì máa sálùlọ́ subhana kullal umuri gbogbo tó bá ṣáà ti fẹ́ ṣáàwí fọ́lọ́ gbogbo tó wọ́ bá ti fẹ́ ìwọ̀n ni ṣáàwí fọ́lọ́ pàpọ̀dùwà àjẹ́lẹ̀ ìbáàdì ìjàbà tó ní pọ́hùn kan ó ti ṣàdéhùn fáwọn ẹrúsìn rẹ̀ pọ́hùn rẹ́dí àti gbàdúrà wọn nígbà tó ní kùtù rẹ̀ ní astajib lakum àdéhùn lọ́lọ́wọ́ bá ṣe òun náà tẹ̀lú ní inna Allaha la yukhlifu al-mi'ad ọmọ ọlọ́wọ́ bó ní yẹ àdéhùn ní tó túnmọ̀ sí pé lókùnrin àti wọ́n náà bá ti ń ṣàdúrà ọlọ́wọ́ ò ní ṣe máa ọlọ́wọ́ ṣe láì máa gbàdúrà rẹ̀ ìwọ́n ni kó mẹ́ ṣàdúrà dáadáa ọ̀ jẹ́ ká ní ọ̀rẹ́ sì dáa ó fẹ́ kọ́mọ̀ rẹ̀ sórí rẹ̀ àdúrà lọ́ṣe mọ́ tó túbọlé ọ̀dọ́ ṣe wà ẹjọ́ ẹbá ń gbọ́mọ̀ yìí mo fẹ́ kó ya dáadáa fẹ́ kó sórí rẹ̀ rárá àkùkò lè mú lọ́lé kó fọ́lọ́ pé wọ́n lọ́mọ ṣàdúrà ní ilé pọ́lọ́ ọmọ mi ti ń bẹ́ ní kó yìí kó ya dáadáa bá wọn tọ́ sọ́nà má rò pé àfáà tó mú lọ sọ́dọ̀ rẹ̀ ní ó sọ̀dọ̀ lórí ilé o àfáà tó mú lọ sọ́dọ̀ rẹ̀ kọ́ ní ó sọ̀dọ̀ lórí ilé àfọ́ ó ṣe tí ẹ wọ́n náà ọdún ní mọ́ ìmọ̀ ẹgbẹ̀ ọlọ́run fún ọmọ rẹ̀ fáwọn ọmọ rẹ̀ àbọ́ ó ṣe tí ẹ̀ bọ́rọ̀ máa ṣe gbà fáfá wọ́n náà lò ní kúrò lọ́mọ ẹgbẹ̀ ọlọ́run àwọn ọmọ mi kún jẹ́ kún ya dáadáa ọlọ́run rẹ́dí àti gbàgbọ́ àwọn àkùsí lọ́lọ́run lè ṣe nípọ̀tẹ̀ nìyàn wàmílẹ̀ mùsùlùmí náà ní ẹ̀kṣàn sọ́lá ó sì ń bẹ́ẹ̀ àwọn mùsùlùmí táàmàrí tí ń ṣe ọ̀rọ̀ ojú bí àgbọ́ àṣìṣe níbi ìmọ̀ kírun orúṣọ̀rọ̀ ojú bí irun pàkẹ́ ìfọ̀ àlàyé ìsàlù gbogbo báwo lọ wá jẹ ní sọ̀rọ̀ ojú ní máa bẹ ọlọ́run bá wà ẹlòmí ò kásùbá mọ́ sọ̀rọ̀ ìbọ̀ ọgbà ẹlòmí ò kásùbá a máa ń pè láwàdà ní lóòtọ́ ni ẹlòmí ò kásùbá ó sì wá jímọ̀ bàbá tún kí jímọ̀ tán kò tún kí ásìrì kò ní kí má gárí kò ní kí jáì ó wá sí ìpẹ́kọ́lọ̀ ń gbàgbà rẹ̀ wọ́n náà ó fọ́lọ̀ ní ìwọ̀ rẹ̀ ọkùnlọ̀ lẹ́tọ̀ rẹ̀ ó lè fún wọn náà ní tí wọ́n náà fẹ́ nínú táa fi ń súnmọ́lọ̀ ìrún bẹ́ẹ̀bẹ́ o nínú táa fi ń súnmọ́lọ̀ ìrún bẹ́ẹ̀bẹ́ o gbọ́gbọ́lọ̀ ń bínú pẹ̀lú oníbínú sọ̀làkà sórí ìrùn yóò tẹ́lẹ̀ ha àìfàṣáhí wọ́n mú ká ìwọ́n máa kọ ìbàjẹ́ fún ọ ìwọ́n máa kọ ìwà tí ò dá ìwọ́n máa kọ fún ọ ní ikú túnmọ̀ sí pé ìrún náà ní tí ó ní pé olórí pa ẹni tí ó kó ní gbèsè ayé àkókò kírun ẹni tí ó bá ṣe ìbàjẹ́ ó ń fọ ara kúrò níbi ìdọ̀tí ó wá ń bí ọlọ́run bá bá ọlọ́run kí ń dẹ́ ní tó bá dọ̀tí mú ọlọ́run kí ń dá wọn lóhùn kọ́lọ̀ bá dá wọn lóhùn rí ẹ̀dẹ́ lọ́lọ́run ṣe fún wọn
torí wọn lẹ́mọ̀ alẹ́ ìlòmí ó ṣògùn owó tàwárí ó náwó ó kọ́ ní ọ̀rọ̀ àmọ́tò abẹ́ni tí ò sí lọ kò kírùn kò mọ̀nà mọ́ṣáláṣí bọ́n pẹ̀lú gan yóò tún máa ní báwọ̀lá mọ́ṣáláṣí èsì máa pariwo sí ẹ̀lẹ́jì báwọ̀lá mọ́ṣáláṣí èsì máa pariwo sí ẹ̀lẹ́jì oore lọ́lọ́run bá ṣe fóun náà àwọn oore báwọn oore ẹ̀lẹ́ ni oore lọ́lọ́run ṣe fóun náà àwọn oore báwọn oore ẹ̀lẹ́ ni wọ́n mùsùlùmí kí wọ́n tún máa kírun torí wọ́n tí wọ́n rọ̀ lọ́rùn báwọn ni àjọ òṣè rọ̀ ẹ́ lọ́rùn ìwọ́n tó ń sọ̀rọ̀ tó níbi inú kíkí báwo ló ṣe ní sọ̀rọ̀ tó bí mẹ́ ṣàgbà in tí ò yé wọ́n fi àdúrà ní wípé a máa rò pé kò jókòó kò lo 1 hour kò yé wọ́n fi àdúrà ní o a máa rò pé kò jókòó kò lo 1 hour 2 hours kọ́wà ní pé àwọn lè ń bẹ ọlọ́run náà àwọn lè ilẹ̀ fún ọlọ́run àwọn lọ sí fún lálẹ́ àná rárá kó jẹ́ náfílà méjì ló lè yàn ó wá fi àníyàn ó pọ̀ ọkàn pọ̀ sọ́dọ̀ ọlọ́run lórí náfílà méjì wọn súrà tó rú ẹ lọ́rùn ló kà ní náfílà méjèèjì náà lẹ́yìn fàtíà ó wá sálámà tán ó wá tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run ó wá ní ọlọ́run sórí ayé fún mi sórí àkìyàmà fún mi làbí ìyá lẹ́kùn sí àlùkébí lọ́mà àjẹ́nà ó wá fi ọkàn tó mọ́ wá fi wí ó wá sí ọ̀pọ̀lọpọ̀ ìsìnkìfàárù ó gbé ọlọ́run sí wà fún lọ́dọ̀ ọlọ́run ó wá ń ṣe bẹ́ àdó òun ṣe nǹkan tí ẹ̀mọ́ ń ṣe lẹ́ẹ̀kan ọmọ dún ní máa ṣíṣe rẹ̀ ní bó ṣe ń dún ní máa ẹ̀nà ọlọ́run ní yẹ́pùpọ̀ ọlọ́run gbàdúrà rẹ̀ tí ò bá tètè gbà ọlọ́run fi ń máa kúrò fún ọ ní tọ́lọ́ bọ́ wá gbà tẹ́ ọlọ́run ti rẹ́dí àti gbàdúrà rẹ̀ náà kò ní pọ́blẹ́mù ìpọ̀tẹ̀lẹ̀ ìlànà لتعلموا أن قول الله تعالى اجعل قول الله مع الله يوم torí pé má jẹ̀ mú bẹ́ẹ̀mẹ́ tọ́lọ̀ ní ud'uni astajib lakum ẹgbẹ̀ ní máa dá ilọ́ má jẹ̀ mú bẹ́ẹ̀mẹ́ o condition tó bẹ́ẹ̀mẹ́ ní ẹni pé ẹni tó bá pẹ ọlọ́run bá máa ń dá lóhun o àbíkò pẹ ọlọ́run náà rẹ́dí àti dẹ lóhun àfikò pí ọlọ́run náà rẹ́dí àti fún ẹni tó ń fẹ́ ẹ̀dàpẹ̀ mẹ́ ṣàbáwà abákùn sọ́lẹ̀ kan máa gbọ́ pé ìgbójókò 1 hour 2 hours gbogbo tó fẹ́ lòmí àkó àkọ́kọ̀ rẹ bá ti mọ́ ó pọ̀jù ó náà ní 10 minutes ó pọ̀jù ó náà ní 15 minutes wọ́n máa wọ́n kó fẹ́ lo 2 hours sí ó ní ìdí ẹ kò ṣe istighfar 1 million òní kọ́lọ̀ ń forí jẹ́ kò ṣe istighfar 2 million òní kọ́lọ̀ ń forí jẹ́ àwọn kò ṣe istighfar 100 kó wá máa wí astaghfirullah kó máa ń yẹwọ́ wá connected sí astaghfirullah tó ń ṣe bó ṣe wọ́n ń ṣe ìwọ́n náà wọ́n ro gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tí wọ́n náà ti mọ̀ nípo ti ṣẹ̀ ó wá ń sọ ní tìbẹ̀lọ́kàn sọ́dọ̀ ọlọ́run tó ní jẹ́ fi ń bọ́ jáde lójú ẹ̀ wípé ọlọ́run mo ti ṣẹ̀ tọ́lọ́run náà rí pé àìní ti ṣẹ̀ nítòkọ́ ó wá dún ní mọ́rún nǹkan bá wọ́n ń ṣe ó wá ṣe é náà ó wá ń jẹ́wọ́ ọlọ́run sórí ayé fún mi sórí àlùkìyámọ̀ fún mi làmì ìyá náà kó ṣe mílọ́mà àjẹ́nà mo fi ọlọ́run ṣẹlẹ̀ rí ọba tó tí ò ṣe pé jẹ́ ìlú ọlọ́run gbàdúrà rẹ̀ tó lọ́run ti rá ní ẹ̀rẹ́ kí wọ́n náà ti rẹ́dẹ̀ àti ó ti túbá tó ní àbíkò túbá o àbíkò túbá tó ní bọ́rọ̀ ọba tí ó ń gbàdúrà rẹ̀ tó ní gbogbo bí nǹkan ṣe ń lè yìí ọlọ́run ní tó lè máa wà o àbíkò ṣàgbà o àbíkò bẹ ọlọ́run àbíkò bẹ ọlọ́run bá rọrùn ọ̀dọ́ rẹ̀ ní ìrọ̀rùn pín sí àbíkò wá bí dípòtà ní ìbára anẹ́gbà Muhammad Abu Hurairah radiyallahu anhu tọ́lọ̀bá ayé sí anna nabiyya sallallahu alaihi wasallam qala ó ní anẹ́gbà Muhammad ìkẹ́rọ̀ tó máa bá sọ pé àjẹ́jù náà ẹni tó fi ń lẹ́jù nínú ọmọnìyàn tí ó lágbára tó yọ̀ lẹ́jù nínú ọmọnìyàn òun náà ni mẹ́rin ajaza àni du'a òun náà lẹ́ni kó lẹ́ tí ó lè bí ọlọ́run òun náà lẹ́ni kó lẹ́ tí ó lè ṣàdúrà òun náà lẹ́ni kó lẹ́ tí ó lè tẹ́wọ́ sọ́rọ̀ ọlọ́pọ̀lọ́ ṣàforíjì fún mi ọlọ́run ṣe kẹ́ fún mi wà á bùkálù náà sí òun náà lẹ́ni kó wá fi ń jẹ́ àwọn ojú òun náà ni mẹ́rin báṣìlá ní sàlá òun náà lẹ́ni kó lé mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó lè sára mùsùlùmí so torí náà mùsùlùmí má lẹ́ni àdúrà ṣiṣẹ́ o má lẹ́ jẹ́ kọ́kọ́ rẹ mọ́ sọ́mọ́lá kejì jẹ́ ká ní ẹ̀rẹ́ náà sí ìpìlẹ̀ lórí àdúrà tó fẹ́ ṣe torí tí yóò bá ṣàdúrà má tún gbé tẹ̀lé ẹlòmí òun ṣàdúrà yóò gbé tẹlifíṣẹ̀ síwájú
ẹlòmí ọmọ ìṣàdúrà yóò tún máa ṣáàtì yóò tún máa ṣáàtì ẹlòmí ó pé tẹlifíṣẹ́ yóò mọ̀ ìṣàdúrà yóò tún máa bẹ́ ẹlòmí sọ̀rọ̀ bí àdúrà you have to put your man create full concentration sí àdúrà ni concentration tó dẹ̀ fẹ́ concentrate ó fẹ́ jẹ́ ká ní ẹ̀rẹ́ lọ́mọ́tọ́ ọlọ́run ni ó fẹ́ ká ní ẹ̀rẹ́ lọ́mọ́tọ́ ọlọ́run ni kùránì náà ló fẹ́ máa kà mọ́tún máa ka kùránì ẹlòmí yóò máa ka kùránì yóò tún máa gbọ́ rédíò àárọ̀ àwọn ọmọ yóò kókó olúwèrò ẹlòmí yóò máa gbọ́ yóò máa ṣàdúrà yóò tún máa gbọ́ kókó olúwèrò àníyàn rẹ̀ máa wà ní kókó olúwèrò yìí àníyàn rẹ̀ máa wà ní àdúrà ọ̀rùn kan méjèèjì ni o ìmọ̀ kò parí àdúrà rẹ̀ bí bọ́ kókó olúwèrò yìí àdúgbò ṣàdúrà kan kó tó gbọ́ kókó olúwèrò àdúrà ní ìdíkò kò máa ràn gbìyàn ní àbí àdúrà rẹ̀ nìkan àdúrà ní ìdíkò máa ràn gbìyàn ní àbí àdúrà rẹ̀ nìkan kí kò tẹ̀lé máa alágbà Muhammad bákan àṣẹ́bí Abu Hurairah àpapọ̀ wà náà wà kọ́ àdó sọ pé sẹ̀mí ìtò Rasulullah ó ní mọ́ gbọ́ tí kò ti ṣe ọlọ́run yẹ̀kú tó sọ báyìí pé màmí àdín ní ẹni rún ìtò àárín ó lẹ́nì kò ní máa bí ọlọ́run pẹ̀lú àdúrà kan ó ń bèèrè orí lọ́dọ̀ ọlọ́run ó ń ṣàdúrà pẹ̀lú ó ń bèèrè àánú lọ́dọ̀ ọlọ́run ó wá ń ṣàdúrà yìí ìgbà àti àrùnlọ́run máa ṣàlà ọ̀nà tọ́lọ̀ ọba máa ń gbàdúrà tí ò yé wa nù ọ̀nà tọ́lọ̀ ọba máa fi ń gbàdúrà tí ò yé wa nù ìgbà ó wá ti ń ṣàdúrà àdúrà tó ń ṣe yìí ó súnmọ́ kọ́lọ̀ ń fún ẹni kan tó ń fẹ́ lápẹ̀jú ẹ̀ òun bèèrè owó ọlọ́run fún mi lówó ọlọ́run dá mi lọ́lá ọlọ́run fún mi lówó tọ́nà ó bá gbàdúrà rẹ ọlọ́run sì fún ẹni ìgbà tó fẹ́ àwòkáfà ánìkú àǹsú ìlúgbà bó ṣe wá ń bèèrè owó yìí ọlọ́run tó ti rí gbogbo ẹ̀jẹ̀ ọlọ́run ti mọ̀ pé àti bá fún ẹ lọ́wọ́ yìí ó súnmọ́ káàbùrú kan kàn ẹ́ tí ò ní tó gbájú owó yìí ọlọ́run wá wò pé àkàkí fún ẹ lọ́wọ́ jẹ́ mú aburú yẹn kúrò fún ọ kò lè gbádùn ayé ọ̀nà tọ́lọ̀ tún máa ń gbàgbàdúrà ló ọlọ́run ti rí pé àbí ń bá fún lówó yìí àdánwò òkùnrin tí ò ní tó gbádùn owó ọlọ́run wáyé àti fún lówó àdánwò tí ó kùnrin tí ò ní gbádùn ayé lọ́lọ́run wà mú kúrò ọ̀nà míì tọ́lọ̀ ọba máa ń gbàdúrà lọ àmọ́ gbogbo àdúrà tá ń sọ yìí ànábì ní máa ń lẹ̀mí ẹ̀kọ́ bí ìsìnmi lókùn gbà tó bá ti ṣàdúrà wípé ó fẹ́ ṣe ọlọ́run ọ̀pọ̀ tí àti rọ́pì tó bá dẹ̀ ti ṣàdúrà wípé ó fẹ́ jákùn rí má ṣàdúrà pé ọlọ́run dá ilé ìfẹ́ àwọn ìgbọ́n mi máa ń bá ilé wọn jẹ́ àwọn ìgbọ́n mi má jẹ́ àti àpàdé mọ́ àwọn ìgbọ́n mi má jẹ́ níbáṣepọ̀ mọ́ dára mùsùlùmí èyí ṣàdúrà báwo mùsùlùmí èyí ṣàdúrà báwo mùsùlùmí èyí ṣàdúrà pé bí pàdé mùsùlùmí ò dẹ̀ kí ń ṣàdúrà pé mo fẹ́ ṣe ọlọ́run lópin ìgbà tó bá ti ṣàdúrà pé ó fẹ́ ṣe ọlọ́run àbò fẹ́ dẹ nírú ẹnẹ́bì ní ọlọ́run sí gbàdúrà náà dípòtẹ̀ nínú ẹjá wá lọ́mọ gbogbo àdúrà tá a máa ń ṣe kò sí tọ́lọ́run nígbà mẹ́ọ̀ kò sí tọ́lọ́run nígbà ìkẹ́ ìtàgbà àdíjì ẹni tó wá nínú ẹgbà wà ní òun náà ní ìmá àyẹ̀dẹ́sìrá ilẹ̀ ẹ̀rọ ìkìyà àbíkọ́lọ́run bá àdúrà tó ń ṣe lákọ̀ọ́kọ́ ọlọ́run lè gbà ní tó béèrè kọ́lọ́run fún ọ ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ kọ́lọ̀n fi máa burúkúrò fún ọ tọ́lọ̀ bá gbàgbà ìkẹ́ ẹ̀ta ń bẹ̀rẹ̀ ní àbí kọ́lọ̀n fi pamọ́ fún ọjà ìyámọ̀ kọ́lọ̀n pápọ̀ mọ́ iṣẹ́ orí rẹ̀ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ̀ fún gbàgbà rẹ̀ tọ́lọ̀wọ̀ gbàgbà ọlọ́run gbàgbà rẹ̀ so ọ̀nà mẹ́ta gbàgbà rẹ̀ ń gbàgbà wọn ni mẹ́yẹ kòkò ṣàgbà àbọ̀ gbàgbà kó bá mọ́ ṣe máa ní orí ayé ní kó mọ́ bèèrè sí máa bèèrè ìyámọ̀ bó bá ṣe ń bèèrè orí ayé máa ń bèèrè orí àlìkìyàmà mo máa bẹ ọlọ́kọ́lọ́ lẹ́ ìyá náà kọ́lọ́ sì ṣẹ́ lọ́mọ àjẹ́nà àdúrà tí mùsùlùmí máa ń ṣe lọ́wọ́ àbọ̀ owó nìkan lẹ́yìn lẹ́lẹ́lẹ́lẹ́mí bèèrè owó nìkan ló ń bèèrè fún owó lọ tó bọ́ ọlọ́wọ́ àbí táàkì àwọn láti dé ọjẹ́ ìyá láti ayà ó bèèrè orí ayé ó bèèrè àlìkìyàmà torí bó bá kú tó náfà ní àdúrà rẹ̀ òwúlò mọ́ bó ṣe wà láyé lọ́mọ ìròyìn ayé àmọ́ gbogbo ọlọ́run tún parí gbogbo ẹ̀ sínú ayé Kùránì kan kò ní ọlọ́run gbogbo sọ nínú ayé kan tó wà bí fún ayé rẹ̀ ó ní ọlọ́run àwọn tó mọ̀ bèèrè wọ́n máa bèèrè kọ́lọ̀run sí orí ayé fáwọn wọ́n bèèrè tán ọlọ́run ní wọ́n máa lọ́wọ́ fi àṣìkọtì ní kàdá tó bá jẹ́ kìyàmà wọn ní àǹfààní kankan wọn lórí kan tí wọ́n jẹ wọn ọlọ́run ní wọ́n lẹ́ni ní ẹkùnlù ní Rabbana آتنا في الدنيا حسنة
wa fil akhirati hasanatan wa qina adhaban nar ọlọ́run wá ní ṣe wá láwọn tí wọ́n ń bèèrè orí ayé ó bèèrè ọlọ́run sórí ayé fún mi ṣúra ìyáwó fún mi ó sì rà níbi ìyá náà ìgbàgbọ́ àti mùsùlùmí mọ́ ń ṣe mọ́ irú àwọn ẹlọ́lọ́run nígbà àwọn ẹni wọ́n dìrì àlùjánnà tuntun náà wọ́n yẹ pọ̀pọ̀ àdúrà àti mùsùlùmí mọ́ ń ṣe ó bèèrè orí tayé ń bí ó sì bèèrè ìyáwó ẹni obìnrin ẹni ìyá wa ẹgbẹ̀rún ọlọ́run wọ́n ṣàdúrà púpọ̀ kọmọkọ́ kí tọmọlọ́mọ bàjẹ́ kí tọmọ tẹ̀ lè dá tí tọmọ yẹn bá bàjẹ́ tọmọ rẹ̀ ò lè dá o tó bá wọ́n pẹ̀lá ọmọ ìlàpẹ́já májò sórí ọmọ tẹ̀lé ní wọ́n sórí tọ́mọ yẹn bá sórí má lè tí orí ọmọ tẹ̀ lọ ìrìn ìṣàdúrà kí tẹnìkan bàjẹ́ tí ẹ lọ́ máa mójútó èyí ìṣàdúrà kókó má dàbẹ́ nìkan tí ẹni wọ́n máa mójútó tí ó dáwó kò dáwó ọkọ̀ yóò sórí ẹ kò sórí ọkọ̀ mójútó ọ̀rọ̀ pé sáyé tí ẹ kọ́nà ń sóre fún ọ mójútó àdámẹ́rin tí ẹ kọ́nà ń ṣàánú wọn kọ́nà bá ti ṣàánú tí ẹ alhamdulillah tọ́lọ̀ bá ti ṣàánú àwọn ọmọ tí ẹ alhamdulillah títorí náà ẹka agbónímọ̀ ní ọbẹ̀ ọlọ́run torí pé anẹ́gbọ́ Muhammad anẹ́bí kọ́ alọ́pọ̀lọpọ̀ ẹ̀kọ́ níbi àdúrà àwọn mẹ́jẹ̀mú tí yà gbọ́dọ̀ mójútó níbi àdúrà torí májẹ̀mú àdúrà àti ẹ̀kọ́ wà ní tí ẹ̀fẹ́ ṣàdúrà o ma ń bọ̀ ìyẹn ìgbẹ̀yẹn bọ̀ tí inshallah bóyá tó tẹ̀síwájú ní tọ́bíkì next week ní inshallah àdúrà ní ẹ̀kọ́ o ma ń bọ̀ gbogbo fẹ́ ṣàdúrà ọlọ́run gbàdúrà mi ọlọ́run ṣàánú bẹ́ẹ̀ kọ́ lè ti ń ṣàdúrà bó bá fẹ́ ṣàdúrà àṣẹ̀fẹ́tì al-abdu du'ahu bis-sana'i 'ala Allah bó bá fẹ́ ṣàdúrà ó kọ́kọ́ yìn ọlọ́run yóò báwo la ṣe yìn ọlọ́run òun náà ní gbólóhùn la ilaha illallah ó sì ọ̀pọ̀lọpọ̀ ìràwọ́ra àtàdọ́rọ̀ illallah àwùsàdá òun náà ní àpọ̀mọ́ fún ọlọ́run subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar ó sì ṣọ̀pọ̀lọpọ̀ istighfaru dáadáa kò tó bẹ̀rẹ̀ àpọ̀ tó tó súnmọ́ mẹ́kẹ́jẹ̀ kan bẹ lọ́rùn rẹ̀ tó lè dín àdúrà ẹ̀ ó súnmọ́ mẹ́kẹ́ tó ti ṣe ní àjọ kó lè mẹ́sùn àdúrà rẹ̀ nígbà ọdún mẹ́sìn fáwọn dáadáa ọ sì yìn ọlọ́run báwọn ló ṣe yìn ọlọ́run ó yìn pẹ̀lú àwọn orúkọ rẹ̀ subhanallahi wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir tó bá mọ̀ yìí kọ́ bọ̀ sí la ilaha illallah la ilaha illallah la ilaha illallah gbogbo àwọn kìíní lọ́kọ̀ọ́kọ́ ti síwájú kó tó bẹ̀rẹ̀ àdúrà tó bá ṣe ń dán ọ́sẹ̀ wáṣà sàlámù bá nẹ́gbà Muhammad àṣẹ̀látù yìí níbi àwọn májẹ̀mú àdúrà ìmọ̀ ọkọ̀kọ́ ṣe ní bẹ̀rẹ̀ àdúgbò ṣe láàrin àdúgbò ṣe tó bá parí àdúrà rẹ̀ tó bá jẹ́ ṣe níbẹ̀ tó ṣe láàrin tó ṣe parí kò sí láìpínlẹ̀ májẹ̀mú ti bẹ̀rẹ̀ àdúrà ṣe tó ní pé àṣẹ̀látù bá nẹ́gbà Muhammad nínú àwọn ìsàtíyàn tó máa ń fi ró lè gbà lọ́wọ́ ọlọ́run nígbà àwọn ọkọ̀kọ́nà wọn tún fi tètè stampo àdúrà yìí náà nù àmẹ́gẹ̀ ìṣẹ́ àdúrà wá tó wá lo àṣàlátù tánà bí gẹjọ fún ara rẹ̀ recognize sọ láti Ibrahimiyya kó tó wá lò láti fi kéṣe ẹ̀gùn kó fi ṣe ìtẹ̀síwájú ìyẹn ni ó tètè tó tún yá ìyẹn ni ó tún tètè tó yá ìmọ̀ ìyá wá ní ẹ̀sìn wa àdúrà gbá o àmọ́ bó bá ṣe gbé ìgbésẹ̀ tí wọ́n náà fẹ́ gbé lórí rẹ̀ ló jẹ́ káàdùn àrẹ náà tí ó dá sí gbígbà ike tí bẹ̀ wọ́n lẹ́ni àyà àsìmá fìlmẹ́sàlá wọ́n láyé stáàgì fìlmì ìjàmbá sórí tó fẹ́ bèèrè ní ìpinnu gbọ́lọ́wọ́ gbà á ìyí tó fẹ́ bèèrè lọ́wọ́ ọlọ́run ní determination gbọ́lọ́wọ́ gbà tó àná má sì kánjú èyí kánjú gbígbàdúrà ọlọ́run ní ọjọ́ bọ́lọ̀ ti gbàdúrà náà bí lọ́wọ́ ní àṣẹ látùjọ yìí ọlọ́run gbà ìwọ ní òlè rí bọ́lọ́run ṣe ń gbà ọlọ́run ń ṣe ìwọ ní òlè rí bọ́lọ́run ṣe ń ṣe bọ́lọ̀ bá sí gàgá fún ọ ni ọfẹ́ ni ò pé yọ àgbà gbogbo ojoojúmọ́ lọ́dún ọdún pẹ́ fọ́lọ́run tí wọ́n ṣàmú ṣe lọ ní ìpìlá ọlọ́run gbà wọ́n ṣàmú ìdítàmẹ́sàn pọ́lọ́run gbà oṣù lọ́rọ̀ kan ní gbàdúrà inshallah láti ẹ̀síwájú lọ́sẹ̀ tó bọ̀ bísmillah abẹ́lọ́wọ́ àmà kọ́lọ̀n sàní nígbà tó ọ̀fẹ́ ìgbẹ̀kùn wa orí táyé àti àkìyàmà kọ́lọ̀n ṣe fún wa wọ́n láti kọ́lọ̀ rẹ̀ àdúgbọ̀já
illa billahi al-'aliyyil 'azim.